TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. AGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá lórí ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ojúmọ́ aráàlú tó ń tẹ́sí ti gbọ̀n yín láàárọ̀ yìí. Orúkọ tèmi ni Yusuf Azat Emaba Kabi. Ojú ní mímì kì í ṣe àìmọ̀ forúkọ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ Odùbí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tá a rí gbà láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ́ ẹ̀ láǹfààní láti máa wò wá níkànnì amóhùnmáwòrán BGI TV. Abala mẹ́ta la dé ètò yìí. Abala àkọ́kọ́ láti kọ́kọ́ fún yín ní àwọn kókó orí ìròyìn yẹn. Abala ẹlẹ́ẹ̀kejì láti lọ sí orí pápá láti lọ fún yín ní ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Tá bá kúrò ńbẹ̀ à lọ sí abala ibi tá a ti máa túṣu désàlẹ̀ kókó àwọn ìròyìn tó ti bá wá sóde ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Bákan náà à ṣe bẹ́ẹ̀ àwa kàn sọ́dọ̀ yẹn ara lé tálálejò wa lé ní ẹ ó láǹfààní láti mọ ní tí àlejò wa yóò máa jẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó yá o, ẹ jẹ́ ká bọ́ sójú agbami ètò gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ó kéré akọ́bùnmi láàárọ̀ òní òun ló máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ti sọ̀rọ̀ kan èyí tó lágbára lásìkò yìí ní ilẹ̀ adúláwọ̀. Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti yan Adékayọjà gẹ́gẹ́ bí igbákejì àgọ́ ọ̀gá ẹ̀ṣọ́ ààbò ọ̀tẹlẹ̀múyẹ́. Ta ló sọ bẹ́ẹ̀? Nígbà tó ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lẹ́nu àǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Bákan náà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ náà wọn yóò máa jẹ̀gbádùn ohun amáyédẹrùn tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń fún àwọn akẹ́kọ̀ọ́ lásìkò yìí. Àwọn èèyàn wo láàrin àwọn akẹ́kọ̀ọ́ ni wọn yóò máa jẹ ìgbádùn ètò yìí? Ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n mọ̀ pé wọ́n ti ní àwọn àrùn kan tàbí méjì lára. Ta ló sọ bẹ́ẹ̀? Kí ni nǹkan tó wá ní tó ṣe sọ bẹ́ẹ̀? Gbogbo ẹ̀ lẹ́nu àǹfààní láti gbọ́ láàárọ̀. Bákan náà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe olúwo tìlú Ìwó ni wọ́n ti sọ di mímọ̀ pé látàrí bí wọ́n ṣe yan Aláàfin Ọ̀yọ́ ìjọba onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé wọ́n ti ń gbìyànjú láti ṣe àwọn nǹkan kan nípa ti ọ̀nà tí wọ́n fi ń yan àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Olú Ìwó ló sọ eléyìí. Báwo ló ṣe sọ sí? Ẹ ó láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti kọ ẹ̀bùn tó tó 1 million naira sí ọwọ́ àwọn ikọ̀ agbésùnmọ̀mí. Àwọn ni ọlọ́pàá tó kọ owó náà. Àwọn ikọ̀ agbésùnmọ̀mí náà àti pé báwo ni wọ́n ṣe pàdé ara wọn. Gbogbo ẹ̀ náà lẹ́nu àǹfààní láti gbọ́ láàárọ̀. Ẹ wò ó, èmi ò bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu, ṣùgbọ́n àwọn ìlànà kan tí wọ́n fi ń tọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi ń tún àwọn nǹkan kan ṣe ilẹ̀ mi ń bu ẹnu àtẹ́ lù ó. Ta ni ó sọ eléyìí di mímọ̀? Ọ̀kan gbòógì aṣòfin àná lórílẹ̀-èdè Nàìjíríà ló sọ díbẹ̀ ẹ wọ́n láàárọ̀ òní. Gómìnà ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ rí tí orúkọ rẹ̀ ń jẹ́ Àtàírù Bafarawa ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ta ló sọ báyìí? Kí nìdí tó ṣe fi ẹgbẹ́ náà sílẹ̀? Gbogbo ẹ̀ náà lẹ́nu àǹfààní láti gbọ́ láàárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé owó wa tí ó wà ní ilẹ̀ òkèrè ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àti rí 110 million naira àti rí gbà padà lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ ká máa fòfáyọ̀. Báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́? Níbo ni owó náà gbà dé orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ ó láǹfààní láti mọ̀ láàárọ̀ òní. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu ti mú àwọn 7 tí wọ́n fura sí látàrí pé wọ́n lu jìbìtì orí ayélujára ní ìpínlẹ̀ kan
níbo ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀, àwọn wo ni àwọn tó lu jìbìtì orí ayélujára náà, gbogbo ẹ̀ lẹ́nu àǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàrin tòun. Wọ́n ti sọ di mímọ̀ wípé ní orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kí wọ́n ti dá ifá tí wọ́n yóò fi mú Aláàfin Ọ̀yọ́. Ibo ni wọ́n ti dá ifá tí wọ́n fi mú Aláàfin Ọ̀yọ́? Ìmọ́lẹ̀ kan wà nínú ọ̀rọ̀ yìí tá a máa tàn mọ́lẹ̀ sí fún yín nínú ìròyìn tí a máa mú wá sí etí ìgbọ́ yín ní àárọ̀ òní. Ọ̀rọ̀ lórí Aláàfin Ọ̀yọ́ tuntun ẹ láǹfààní láti gbọ́ gbogbo ẹlẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìròyìn eléyìí àtàwọn òmíràn ká má bò òkú lọlé olóró láàárọ̀ yìí, àkànní ká fún yín ní ògèrè orí rẹ̀ ní àwọn ìròyìn ọlọ́pàá òjọ̀kan á máa mú wá fún yín tí a bá dé láti orí pápá. Ẹ kú ìkàlẹ̀. Káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ abala tá a dé dúró yìí la pè ní láti orí pápá BGI TV, níbi láti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́pọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ wò ó gbogbo bí ta bá kù sí láàárọ̀ òní, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa fi àníyàn ẹ bá wa fi túnṣe. Ẹnìkan kì í dá títí kó má níbi tí yóò kù sí ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín nípa ti ìròyìn eré ìdárayá tí mo ṣetán láti máa mú wá sí etí ìgbọ́ yín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn CAF ni wọ́n ti sún ìdíje CHAN ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti sún sí ọjọ́ iwájú gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àná tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ní ilẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe yọ̀nà ẹ̀ kalẹ̀ wípé ẹ wò ó ẹ jẹ́ ká sọ di mímọ̀ fún gbogbo àwọn tí ọ̀rọ̀ náà kàn wípé àjọ CAF ni wọ́n ti tún fi ìgbàlẹ̀ kejì wọ́n ti sún ìdíje CAF ìyẹn CHAN sí oṣù kẹjọ ọdún tí a wà yìí. Ìkéde yìí òun ni wọ́n ṣe nínú àtẹ̀jáde tí wọ́n fi léde lọ́jọ́ àná láti rí pé gbogbo àwọn nǹkan tí ó yẹ kó wà ní ìkàlẹ̀ ó wà ní ìkàlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún ìdíje náà. Bí ẹ kò bá gbàgbé ní pé ìdíje yìí yóò máa wáyé lórílẹ̀‐èdè Kenya, Uganda, Tanzania ní oṣù tí ó ń bọ̀, ṣùgbọ́n níbi tí ẹni tí ń ṣe ààrẹ fún àjọ CAF ìyẹn Patrice Motsepe ti ṣe wá sọ di mímọ̀ pé ẹ wò lótìtọ́ àti ń lọ sí iwájú lọ́nà tó dára, ṣùgbọ́n àwọn ibìkan ló tún kù sí tá a gbọ́dọ̀ mú ìdàgbàsókè bá la ṣe gbé fẹ́ ìgbésẹ̀ yìí. A sọ fún gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ náà kàn wípé gbogbo àwọn nǹkan èyí ló jẹ́ kí a sún ìdíje CHAN ló jẹ́ kí a sún sí inú oṣù kẹjọ ọdún tí a wà yìí gẹ́gẹ́ bí ó ti ṣe fi ọ̀rọ̀ náà léde. Ẹ wo ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Alex Iwobi ni ó mà ti ṣe bẹ́ẹ̀ ni ó ti bọ́ sí ipò kejì gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣojú púpọ̀ nínú ìdíje English Premier League lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Fulham tí wọ́n jẹ̀gbà lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù West Ham ní alẹ́ ọjọ́ ìṣẹ́gun àná. Alex Iwobi ni ó wá ti di ẹni tí ń wà ní ipò kejì láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Gẹ̀ẹ́sì. Ẹni tí ó ń léwájú náà ni ẹni tí ń ṣe Kanu Nwankwo gẹ́gẹ́ bí ó ti ṣe ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal, Portsmouth àti West Bromwich gẹ́gẹ́ bí tí ọ̀rọ̀ náà wá dé dúró báyìí. Wọ́n ti sọ di mímọ̀ Alex Iwobi òun ni ó ti ń wà ní ipò kejì báyìí gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe jẹyọ ní àárọ̀ òní. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ òun náà kí n lọ sọ́dọ̀ ẹni tí ń ṣe Kelechi Iheanacho. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla ni wọ́n ti sọ di mímọ̀ pé ẹ wò ó tó bá máa lọ kó tètè máa lọ kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe adarí fún eré ìdárayá Victor Okta gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ẹ wò ó Kelechi Iheanacho ni ó ti ń fi èròǹgbà hàn láti kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla látàrí bí kò ṣe gbádùn ara rẹ̀ dáadáa láti gbà tó ti gbé wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà nínú oṣù kìíní nínú ọdún tó kọjá láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Leicester City gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ pé àsìkò yìí ló tún lè fi kú
kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla látàrí kíni látàrí wípé òun náà kò tí ì ṣe dáadáa tó fún ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla. Wọ́n sì ti sọ di mímọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù bíi West Ham àti àwọn ikọ̀ agbábọ́ọ̀lù bíi mìíràn Ipswich Town, Wolverhampton ni wọ́n ti nawọ́ sókè láti ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ìyẹn Kelechi Iheanacho. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí orílẹ̀-èdè Spain nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé agbábọ́ọ̀lù Barcelona lọ́wọ́ ẹ̀yìn ìyẹn Inigo Martinez ni wọ́n ti sọ di mímọ̀ wípé ìfarapa tó ní ni yóò máa mú jókòó fún ọ̀sẹ̀ 4 gbáko gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ lọ́jọ́ ìṣẹ́gun àná. Ẹ má gbàgbé nípa agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn yìí ló ní ìfarapa lásìkò tí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona tí wọ́n jáwé olúborí nígbà tí wọ́n kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid níbi ìdíje Spanish Super Cup tó wáyé lọ́jọ́ àìkú Sunday. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá ṣe àyẹ̀wò fún agbábọ́ọ̀lù yìí wọ́n ti sọ di mímọ̀ wípé àyẹ̀wò náà ló ti fìdí rẹ̀ múlẹ̀ pé agbábọ́ọ̀lù yìí ló ti ní injury ìyẹn hamstring injury. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ yóò sì máa wà lórí ìjókòó ìfarapa fún ọ̀sẹ̀ 4 gẹ́gẹ́ bí ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde tí wọ́n fi léde. Bí ẹ kò bá gbàgbé pé Ronald Araujo òun ló rọ́pò rẹ̀ nígbà tí wọ́n yọ kúrò níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Gẹ́gẹ́ bí tí ọ̀rọ̀ náà ṣe wá dé dúró báyìí wọ́n ti sọ di mímọ̀ pé ó dáa ó yẹ kí agbábọ́ọ̀lù yìí tẹ̀ lọ bí àsìkò yìí sí ni gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nígbà tí ó jẹ́ agbábọ́ọ̀lù pàtàkì fún ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní sáà tí a wà yìí. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ láti ní ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Kódà nínú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona ní ẹni tí ń ṣe ààrẹ wọn yẹn Joan Laporta ní ẹ̀wò wọ́n fẹ́ rí wa mú wọ́n fẹ́ ṣọ́ wa mú nígbà tí wọ́n gbé igi dínà wa láti má ṣe kíni láti má sáìn láti má rẹ́gísítà ìyẹn fi orúkọ àwọn agbábọ́ọ̀lù wọn méjì sílẹ̀ Dani Olmo àti Pau Victor láti má kópa fún wọn ṣùgbọ́n àdúpẹ́ wọn ti yanjú gbogbo ọ̀rọ̀ yẹn. Ìyẹn ní àwọn ìròyìn tó ń jẹ́ láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Barcelona. Ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù kan lórílẹ̀-èdè Saudi Arabia. Ronaldo òun ló ń sọ̀rọ̀ yìí wọ́n ní ó ti ń gbáradì láti bu ọwọ́ lu àdéhùn tuntun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Al-Nassr gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ lásìkò yìí. Tó bá sì lè ṣe léyìí wọ́n ní òun gangan ló máa wá di agbábọ́ọ̀lù tí ń gba owó jù láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ owó tí yóò máa gbà ni yóò máa jẹ́ 3.8 million euro per week gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Ẹ má gbàgbé o ní pé Ronaldo òun ló darapọ̀ mọ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí láti ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ní ọdún 2021 àtìgbà náà ló sì ti ń tàbí elégbé fún ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Góòlù mélòó? Góòlù 24 ló ti gbà wọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù yìí tí ó sì wà ní ipò kejì gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ń ṣe dáadáa jù nínú ikọ̀ agbábọ́ọ̀lù tó wà lásìkò yìí. Ṣùgbọ́n látàrí awuyewuye tí àwọn èèyàn kan sọ di mímọ̀ pé ṣé ó lè tẹ̀síwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ló jẹ́ kí wọ́n tún sọ di mímọ̀ lásìkò yìí pé ẹ wò ó dàbí pé ẹ̀kọ́ ti fẹ́ ṣojú mímú fún ikọ̀ agbábọ́ọ̀lù Al-Nassr àti agbábọ́ọ̀lù sí Ronaldo bí ó ṣe fẹ́ tọwọ́ bọ ìwé àdéhùn tuntun. Ẹ jẹ́ kí n lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ẹ wá gbọ́ o lánàá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea wọ́n gbà àmì ayò 2-2 pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth ṣùgbọ́n akọ́nimọ̀ọ́gbá wọn ti wá sọ di mímọ̀ pé kò yẹ ká gbá àmì ayò 2-2 pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ó yẹ ká jáwé olúborí ni torí pé ó yẹ ká ti máa léwájú lásìkò yìí. Ẹ má gbàgbé o wípé ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth yìí ni wọ́n léwájú pẹ̀lú àmì ayò 2-1 kó tó wá di pé Reece James ó ṣe bẹ́ẹ̀ ó ṣèrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea láti dá góòlù náà padà tó fi jẹ́ àmì ayò 2-2. Eléyìí ni ó fi di wípé Chelsea wọn kò tí ì jáwé olúborí kankan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ti gbá sí ẹ̀yìn. Eléyìí wá mú kí Enzo Maresca máa sọ di mímọ̀ pé ẹ wò àwọn agbábọ́ọ̀lù mi wọ́n pàdánù àǹfààní ńlá kan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé lánàá yìí torí náà kò yẹ ká gbàmì ayò 2-2 ní àná yìí ṣùgbọ́n ti ṣẹlẹ̀ àgbàjúmọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó kàn fún wa ní ìdíje English Premier League lánàá ọdún yìí náà láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool, Chelsea, Manchester City gbogbo wọn pátápátá wọn ṣe bẹ́ẹ̀ wọ́n fà sẹ́yìn o láti lọ sí iwájú lọ́jọ́ ìṣẹ́gun níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti láǹfààní láti jáwé olúborí ní fún ikọ̀ wọn lọ́lọ́kọ̀ọ́ jọ̀kan. Níbẹ̀ ni mo ti sọ di mímọ̀ fún yín pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City àmì ayò 2-2
méjì ni àwọn náà gbá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Chelsea 2-2, Liverpool náà tí wọ́n náà bá wọn ní àná òde yìí. ẹ wo níbi làwọn máa rí mọ fún ti àárọ̀ òní. ìròyìn tán o, ìròyìn sì ṣẹ́kù ní àárọ̀ òní tá a ti fẹ́ máa mú wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́, ọ̀rọ̀ wo ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ní pé òun fẹ́ ṣe ní ilẹ̀ adúláwọ̀. ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. mo sọ di mímọ̀ fún yín pé àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tí ìṣèjọba wọn yóò máa jẹ àǹfààní ohun amáyédẹrùn tó wá láti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà. báwo lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló mú wọn kọ́ rò ó kan àwọn aráàbí yìí. ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní lórí ọ̀rọ̀ ọba ìyẹn Aláàfin Ọ̀yọ́ tuntun. ìjẹ́jẹ́ mọ̀ pé Aláàfin Ọ̀yọ́ ti ń ṣe ìpalẹ̀mọ́ láti wọ ibi ìpèbí lọ lásìkò yìí. bákan náà ni ẹnìkan máa ti sọ di mímọ̀, ó ní ẹ wò ó, orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kí wọ́n ti máa dáfá láti mú ọba èyíkéyìí ní ilẹ̀ Yorùbá. ẹ wò ó, kí ló mú ọ̀rọ̀ yìí jáde, kí ló mú ọ̀rọ̀ yìí wáyé. ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní lórí ọ̀rọ̀ Mohbad, òṣè Mohbad, ìyàwó Mohbad àti bàbá Mohbad. ó di wípé wọ́n tún gbéná wojú ara wọn lórí kíni. ẹ ó láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní náà ni kò ní dọ̀la. bákan náà ìròyìn kan ló tún ṣe bẹ́ẹ̀ nítorí ń jàrìn lásìkò yìí. ọ̀gá akọrin tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ tó wá tún sọ àwọn nǹkan kan tó lágbára púpọ̀ wípé ìdí rèé tí òun ṣe ṣerú nǹkan wọ̀nyí. gbogbo ìròyìn yìí ẹ láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. iléeṣẹ́ ọlọ́pàá tó yẹ ká gbóríyìn fún pé wọ́n kọwọ́ àbẹ̀tẹ́lẹ̀ ìyẹn bíráìbù lọ́wọ́ ikọ̀ agbésùnmọ̀mí làkúráwá. báwo lọ̀rọ̀ ṣe jẹ́, ẹ jẹ́ ká lọ sókè náà bí n bá dé kí wọ́n máa dáwọn ìròyìn ẹ̀ dọ̀bálẹ̀ fún yín. ẹ kú ìkàlẹ̀. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀, má gbé kúò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, Èdùà Òkè ló dirí ẹwà fákòkò o. bí ọ̀kín bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60. fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níkànnì amóhùnmáwòrán BGI TV níbi tá a dé dúró yìí láti máa bọ́ oníṣòwò wá débi tí ó lápẹ̀rẹ̀ níbi tá a ti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. ìròyìn àkọ́bùnmí láàárọ̀ òní òun ló máa ní ṣe pẹ̀lú ìròyìn ayọ̀ kan tí ó ti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wá. ǹjẹ́ jẹ́ mọ̀ wípé ẹni tí ń ṣe Anthony General fún ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí ó tún jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ìdájọ́ Lateef Fagbemi ló ti fi ọjọ́ ìṣẹ́gun àná fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó, gbogbo àwọn dúkìá orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ilẹ̀ òkèrè káàkiri àwọn orílẹ̀-èdè tí ó wà ní àti rí gbà padà báyìí o. iye owó wọn sì jẹ́ $110 million gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ẹnu alákòóso fún ètò ìdájọ́ yìí níbi tí ó ti ń sọ di mímọ̀ níbi ètò ìṣúná ọdún 2025 èyí tí ó wáyé lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ aṣojúṣòfin ti orílẹ̀-èdè Nàìjíríà. níbẹ̀ ni ó ti kọ̀ láti ṣe àtúpalẹ̀ àwọn owó yìí, ṣùgbọ́n nígbà tí wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ wọ́n ní àwọn owó yìí ni ó jẹ́ owó tó pọ̀ níye dáadáa. lára owó àti dúkìá tí wọ́n rí gbà padà yìí òun ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó kan tí ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ epo petro ìyẹn Dihani, ẹni tí ó kó ní owó orílẹ̀-èdè Nàìjíríà lọ sí United States gọ́ọ̀mẹ̀ntì gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. ó wá ṣàlàyé sí iwájú wípé ẹ wò ó, eléyìí wáyé látàrí àwọn ìgbésẹ̀ kan èyí tí àwọn gbé láti rí pé gbogbo àwọn ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà, dúkìá Nàìjíríà ó ṣe bẹ́ẹ̀ ó di kíni, ó padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe alákòóso fún ètò ìdájọ́ lórí
orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún wá sọ di mọ̀ síwájú pé ẹ wò ó a sì ń ṣe bẹbẹ síwájú láti rí pé gbogbo àwọn nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn èèyàn kan ti kó lọ sí ilẹ̀ òkèrè ni a máa kó padà sí orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti sọ di mímọ̀ wípé a dúpẹ́ o gbogbo àwọn owó wa tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú kó lọ sí ilẹ̀ òkèrè ni a ti ṣe bẹ́ẹ̀ ni a ti ń gbà láti gbà wọlé o sí orílẹ̀-èdè Nàìjíríà. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ọ̀dọ̀ ẹnìkan tó ti sọ di mímọ̀ wípé ẹ wò ó èmi ò ní bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu mi ìdẹ̀ ní bá wọn ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìlànà wọn lèmi ń bu ẹnu àtẹ́ lù lórílẹ̀-èdè Nàìjíríà. ta ló fi ọ̀rọ̀ yìí léde ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ aṣòfin apá gúúsù ìpínlẹ̀ Borno Ali Ndumi òun ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó òun ò bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n òun kàn máa ń ṣe kí ni òun máa ń bu ẹnu àtẹ́ lu àwọn ọ̀nà kan tí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa ń gbé kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ni ó sọ eléyìí di mímọ̀ lórí ètò amóhùnmáwòrán kan tó wáyé ní àná níbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé ẹ wò ó èmi ń tèmi èmi ò kì í bá wọn bu ẹnu àtẹ́ lu ààrẹ orílẹ̀-èdè kan èmi kàn máa ń bu ẹnu àtẹ́ lu ọ̀nà tí ìṣèjọba orílẹ̀-èdè náà máa ń gbà ṣe àwọn nǹkan kan mìíràn ní gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ó wá sọ di mímọ̀ pé bàbá mi gba àwọn àgbààgbà ilẹ̀ mi wọ́n ti sọ di mímọ̀ fún mi pé mi ò gbọ́dọ̀ máa bá wọn bu ẹnu àtẹ́ lu àwọn nǹkan kan ó dáa ká máa bu ọlá fún àwọn àgbààgbà tí n bá sì wò dáadáa Tinubu dàbí àgbàlagbà sí mi ni mo sì máa ń nílò mo sì gbọ́dọ̀ máa bu ọlá fún Tinubu gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀. Ali Ndume wá sọ̀rọ̀ sí iwájú wípé ẹ wò ó ọ̀nà tí wọ́n ń gbé nǹkan gbà nípa ti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ni èmi kò ní inú tèmi kò dùn sí tí mi ò sì faramọ́ gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó lótìtọ́ àti lódodo ẹ má jẹ́ ká tanra wa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe kí ni wọ́n ní ìnira ni wọ́n kojú lásìkò yìí nípa ti ètò ọrọ̀ ajé. Ali Ndume òun ló sọ eléyìí nínú ìwé ìròyìn Daily Post ní àárọ̀ ní èmi ò gbẹ́nu àtẹ́ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìlànà tí wọ́n ń lò ní èmi bu ẹnu àtẹ́ lù. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ó di inú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ òní ló ń ṣẹlẹ̀ nínú ìwé ìròyìn Daily Trust. ìjẹ́jẹ́ mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n tuntun gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n nípa ti pínpín àwọn ohun amáyédẹrùn ìyẹn palliative fún àwọn akẹ́kọ̀ọ́ àwọn wo láàrin àwọn akẹ́kọ̀ọ́ wọn ní àwọn ti ìṣèjọba àwọn akẹ́kọ̀ọ́ student union government àwọn ààrẹ wọn lọ́lọ́kọ̀ òjọ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò máa nawọ́ ètò ìrànlọ́wọ́ ètò amáyédẹrùn lọ fún gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ọwọ́ ẹnìkan tí ń ṣe olùdámọ̀ràn àgbà sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn Asefon Sunday òun ló kéde ìgbésẹ̀ yìí lọ́jọ́ Ìṣẹ́gun àná lásìkò tí ó ń pín báàgì ìrẹsì fún àwọn èèyàn kan ní ìlú Àbújá. níbẹ̀ ló ti sọ di mímọ̀ pé ẹ wò ó ẹ má rò pé mi ni mò ń ṣe eléyìí o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed àwọn ni wọ́n fi lè ṣe àtìlẹ́yìn fún àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn èèyàn ní agbègbè náà. ó wá sọ di mímọ̀ pé ẹ wò ó láti sìn lọ àwọn SUG president káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà yóò tó máa gba báàgì ìrẹsì lọ́lọ́kọ̀ òjọ̀kan láti rí pé àwọn náà ní ìgbé ayé tó nítumọ̀ lásìkò tí gbogbo ẹ̀ fẹ́ lé gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà. ó wá tẹ̀síwájú gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ náà wípé ẹ wò ó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló fi gbogbo eléyìí léde láti rí pé àwọn nǹkan ṣẹlẹ̀ nípa ti ìtàn tí wọ́n fẹ́ fi lélẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹ wò ó ẹnì yìí ó tún sọ̀rọ̀ sí iwájú ó ní ẹ wò ó fún ìgbà àkọ́kọ́ ní irú eléyìí yóò máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. ó wá sọ di mímọ̀ pé iṣẹ́ rántí ní pé lọ́dún tó kọjá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe àwọn ìlérí kan fún ẹ̀yin akẹ́kọ̀ọ́ ẹ̀rí pé wọ́n ti mú lára rẹ̀ ni wọ́n ti mú ṣẹ báyìí gẹ́gẹ́ bí Asefon ti ṣe sọ di mímọ̀. ẹ wò ó àwọn akẹ́kọ̀ọ́ ni wọn yóò máa gba báàgì ìrẹsì o láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn. nínú ìwé ìròyìn Daily Trust ni mo ti rí ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ẹ jẹ́ kí n kúrò níbẹ̀ ẹ jẹ́ kí n lọ sí ibi tí ọ̀rọ̀ kàn báyìí lórí ọ̀rọ̀ Simon Ekpa. ẹ wá gbọ́ o wọ́n ní ọ̀rọ̀ Simon Ekpa ni ó ti ṣe kí ni ló ti mú àdínkù
bá ìṣòro ètò ààbò àbí làásìgbò ètò ààbò ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀gágun Christopher Musa ló ti fi ọjọ́ ìṣẹ́gun àná sọ di mímọ̀ pé ẹ wò ó bí wọ́n ṣe fi ọwọ́ gbé ajìjàgbara ìyẹn Simon Ekpa ní orílẹ̀‐èdè Finland, òun ló ti mú kí ètò ààbò kó ṣe bẹ́ẹ̀ kó gbókan ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ lásìkò tí ó ń ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ kan. Ó ní jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé bí ọwọ́ ṣe bá Simon Ekpa ní ilẹ̀ òkèrè lórílẹ̀‐èdè Finland, ó ti yàn wípé àlàáfíà ti ń ṣe bẹ́ẹ̀ ó ti ń jọba ní àwọn apá ibìkan ní apá ìlà oòrùn orílẹ̀‐èdè Nàìjíríà. Ìyẹn ẹni tí ń ṣe Christopher Musa òun ló fi ọ̀rọ̀ yìí léde níbi tó ti ń fi ìdáhùn sí àwọn ìbéèrè kan lọ́lọ́pọ̀ òjọ̀kan láti ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí pé òun náà wá ṣe ìdáàbòbò fún àwọn nǹkan tó ṣe tirẹ̀ nínú ètò ìṣúná ti ọdún 2025 lọ́jọ́ ìṣẹ́gun àná, gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ pé ẹ wò ó àti bẹ̀rẹ̀ àwọn nǹkan tí a máa fi gbógun ti ìṣòro ètò ààbò ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a máa ń ní àwọn ìṣòro kan ìdojúkọ kan látàrí pé Simon Ekpa ó máa ń ṣe àwọn nǹkan kan tí ó máa ń lòdì sí ti ìlànà ìjọba, ṣùgbọ́n látìgbà tí ọwọ́ ti bá Simon Ekpa báyìí àwọn èèyàn ní apá bẹ̀ ni wọ́n ti lè sùn gbajú méjèèjì dé, gẹ́gẹ́ bí ẹnì yìí ti ṣe sọ di mímọ̀ gẹ́gẹ́ bó ṣe ń jábọ̀ fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ní àná òde yìí. Ó ní ẹ wò ó ìbẹ̀rùbojo àti àwọn nǹkan mìíràn ní àdínkù ti dé bá ní àwọn apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà lákòótán wá ṣe ìlérí wípé ẹ wò ó mo ṣèlérí pé àní tẹsẹ̀ dúró nípa ti ìgbìyànjú wa lórí ètò ààbò ní àwọn apá ibìkan ní orílẹ̀-èdè Nàìjíríà. A túbọ̀ máa tẹ̀síwájú nípa ti ìgbìyànjú wa láti rí pé ètò ààbò ó mú ṣe bẹ́ẹ̀ ó rẹ́sẹ̀ wálẹ̀ ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó bí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé Simon Ekpa ó ti mú àdínkù bá àwọn nǹkan bí ìbẹ̀rùbojo àti ìṣòro ètò ààbò ní àwọn apá ibìkan ní pàápàá jùlọ gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé ọ̀rọ̀ eléyìí ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbígba rìbá kò ṣe rìbá lọ́wọ́ ta ni lọ́wọ́ àwọn ikọ̀ agbésùmọ̀mí. Ǹjẹ́ jẹ́ mọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kebbi ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ kọ owó rìbá ìyẹn bribe wà àbẹ̀tẹ́lẹ̀ tíye rẹ̀ tó mílíọ̀nù kan náírà, èyí tí àwọn afurasí ògbóǹtarìgì làkúràwá tí wọ́n gbé wá fún wọn. Eléyìí ló jẹyọ nínú àtẹ̀jáde èyí tó wáyé láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyẹn Nafiu Abubakar lọ́jọ́ ìṣẹ́gun àná ní ìlú Birnin Kebbi ní ìpínlẹ̀ náà, gẹ́gẹ́ bí arákùnrin yìí ti ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó àwọn ti rí àwọn afurasí ẹgbẹ́ àlàkúràwá yìí àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní o tí wọ́n fìdí kalẹ̀ sí ibì kan tí ọwọ́ pálábá wọn sì ṣẹ́gi tí a sì rí wọn wípé wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn kan nípa fífi owó rìbá bíi $1 million fi lọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá láti pa ojú àwọn kankan dé lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí yìí. Ṣùgbọ́n a dúpẹ́ o nígbà ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí àwọn ọlọ́pàá wọ́n kọ̀ láti gba rìbá yìí, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Wọ́n ní nígbà tí wọ́n kọ́kọ́ fi ọgbọ́n tọ̀ wọ́n pé a máa gbà á, nígbà tí wọ́n yọjú báyìí ni wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni wọ́n fi pápẹ́ mú wọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀. Wọ́n ní iṣẹ́ ìwádìí ó sì ń lọ lọ́wọ́lọ́wọ́ o, àwọn sì ti ń to gbogbo ìwé wọn papọ̀ láti mú ojú wọn ba ilé ẹjọ́. Gẹ́lẹ́ tí iṣẹ́ ìwádìí ń bá ti parí, ó sọ̀rọ̀ nípa ti àwọn ìdàgbàsókè mìíràn èyí tí ó ń wáyé ní agbègbè náà wípé ẹ wò ó àti ń gbìyànjú tiwa náà láti rí pé àwọn aráabí yìí wọn kò ṣe bẹ́ẹ̀, wọn kò rí ààyè dáadáa ní àwọn apá àfikàn lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wò ó àwọn ikọ̀ agbésùmọ̀mí làkúràwá tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi owó $1 million tí wọ́n fẹ́ fi tan àwọn ọlọ́pàá bíi bribe
iléeṣẹ́ ọlọ́pàá ti rí ọwọ́ tó wọn gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ ní àárọ̀ òní. Ó dá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ sí iwájú fún yín. Eléyìí ló máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ olóògbé olórin Takasúbè tó ti fi ilẹ̀ ṣaṣọ́búra ṣùgbọ́n tí wọn kò tí ì sin lásìkò yìí látàrí ọ̀rọ̀ awuyewuye tó sì ń lọ lórí ikú rẹ̀. Ta ni mò ń pèrí rẹ̀? Olórin ẹni tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad ni ó. Ẹ má gbàgbé ń pé Mohbad àti ìyàwó Mohbad àti bàbá Mohbad ni ọ̀rọ̀ ti dá lórí wọn báyìí. Níbi tí ọ̀rọ̀ wá dé dúró lásìkò yìí ni wọ́n jẹ́ ká tún mọ̀ wípé ẹ wò ó tuntun gbanù mìíràn yọ níbi tí bàbá Mohbad àti ìyàwó Mohbad ìyẹn Wùnmí bí wọ́n ṣe ń tutọ́ síra wọn lójú lórí ọ̀rọ̀ à ṣe DNA a kò ṣe DNA fún ìyáàmù ọmọ tí Mohbad fi sílẹ̀ sí ayé lọ. Nígbà tí wọn yóò sọ lọ tí wọn yóò sọ bọ̀ wọn ní lótìtọ́ àti lódodo Wùnmí ẹni tí ń ṣe opó ìyàwó olóògbé Ìléríolúwa Alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad ló ti fi ẹ̀sùn kan bàbá Mohbad ìyẹn Joseph Alọ́ba látàrí bó ṣe ń gbé igi dínà àti wójútùú sí àyẹ̀wò DNA èyí tí wọ́n fẹ́ ṣe fún ọmọ Mohbad tó fi sílẹ̀ sí ayé lọ. Ẹ má gbàgbé ní ọdún tó kọjá lọ́jọ́ kẹsàn-án oṣù kẹfà ní ilé ẹjọ́ magistrate tó fìdí kalẹ̀ sí ìlú Ìkòròdú ti pa láṣẹ fún àwọn ẹbí méjèèjì wípé ẹ wá bẹ́ẹ̀ ṣe máa gbá ìtọ̀ ara yín dámì láti lọ ṣe kíni láti lọ ṣe àyẹ̀wò DNA yìí láti mọ ibi tí ọ̀rọ̀ yóò já sí. Ṣùgbọ́n bàbá Mohbad ni ó tún sọ di mímọ̀ pé àní ibi tí èmi fẹ́ ni wọ́n ti gbọ́dọ̀ ṣe àyẹ̀wò DNA yìí. Nínú àtẹ̀jáde tó wá jẹjọ ní ọjọ́ kan nínú oṣù kẹwàá ọdún tí ó kọjá láti rí ẹni tí ń ṣojú fún ẹbí olóògbé ìyẹn agbẹjọ́rò wọn ló ti sọ di mímọ̀ pé ẹni tí ń ṣe Ọmọwùnmí ìyàwó Mohbad ó ti gbà ó láti ṣe àyẹ̀wò DNA ṣùgbọ́n ó ṣe àwọn àlàkalẹ̀ kan wípé ilé ìwòsàn tóun fẹ́ rèé ilé ìwòsàn tí wọn yóò ti ṣe rèé ṣùgbọ́n eléyìí ló tún dàbí pé kò bá bàbá Mohbad lára mu ló fi wá di wípé wọ́n tún fẹ́ máa gbéná wojú ara wọn níbi tí ọ̀rọ̀ yìí dé dúró tó fi di wípé wọ́n fà á dé oṣù kejìlá ọdún tí ó kọjá. Wọ́n ní àtìgbà tí wọ́n ti fi ìwé ránṣẹ́ sí bàbá Mohbad pé bàbá kí lẹ rí sí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá yóò má sí fèsì láti ìgbà náà lọ. Eléyìí ló wá dàbí pé wọ́n fẹ́ di ẹrù ẹ̀bi lé bàbá Mohbad lórí nígbà òun gangan òun ló ń tẹsẹ̀ dúró òun ló ń dá gbogbo àyẹ̀wò DNA lórí ìyáàmù láti mọ̀ bóyá ojúlówó ọmọ ní fún ẹbí Alọ́ba àbí kìí ṣojúlówó ọmọ. Ẹ wo ọ̀rọ̀ yẹn pọ̀ ilẹ̀kùn o gẹ́gẹ́ bí ìyàwó Mohbad ṣe ń fi ẹ̀sùn kan bàbá Mohbad ní pé àwọn ni wọ́n tún ń lọ síwájú lórí ẹ̀rọ ayélujára tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu òun àti ọmọ rẹ̀. Ẹ wo Ọlọ́run á bá wọn yanjú ọ̀rọ̀ yìí. Ẹ ṣáà lọ sí Mohbad kọmọlọmọ kúrò níbi tẹ́ gbé pamọ́ sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti ṣe ń lọ lásìkò yìí. Inú ìwé ìròyìn Punch òun ni mo ti láǹfààní láti punch síta fún yín ní àárọ̀ òní gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. Ẹ jẹ́ kí n lọ síbi tí ọ̀rọ̀ kàn níbi tí ẹnìkan ti ń sọ̀rọ̀ èyí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó lágbára púpọ̀ nípa ti ilẹ̀ Yorùbá. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé Olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Akànbí ni ó ti fi èròǹgbà ìfọ̀kànbalẹ̀ hàn wípé ẹ wò ó láìpẹ́ láì jìnnà àwọn ọba aládé á di ohun tí àwọn èèyàn kan yóò máa jowú tí wọn yóò máa fi ọlá wa tọrọ látàrí ọ̀nà tí nǹkan ń lọ tó ń gbà báyìí nípa ti ìfinijọba àti ọ̀nà tí àwọn ọba wa fi ń dé orí àléfà. Ó sọ eléyìí ní ìbámu bí wọ́n ṣe yan Aláàfin Ọ̀yọ́ tuntun ìyẹn ọba Abímbọ́lá Akeem Owó Ọwọ́adé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe yàn án nínú àtẹ̀jáde tó wáyé láti ọ̀dọ̀ ọba Àkànbí Olú Ìwó tìlú Ìwó ló ti kọ́kọ́ gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé látàrí bó ṣe yan Owó Ọwọ́adé gẹ́gẹ́ bí ọba Aláàfin Ọ̀yọ́ tuntun tó sì sọ di mímọ̀ pé ẹ̀wọ̀ eléyìí ó ti ń jẹ́ kí a mọ àwọn nǹkan tí ó sodo sí ilẹ̀ Yorùbá nípa ti àwọn ọ̀nà tàbí yan àwọn ọba wa. Olúwo tún ṣe àpèjúwe bíbọ́ sí ipò Aláàfin Ọ̀yọ́ ti Ọwọ́adé gẹ́gẹ́ bí èyí tí ó lọ ní ìfẹ́ ti Ọlọ́run gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé ẹ̀wọ̀ gbogbo àtìlẹ́yìn tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe fún ọba Abímbọ́lá
Bọ́lá Hakeem Ọwọ́ Adé yìí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun ẹni tó ti gorí àlééfà àwọn bàbá rẹ̀. Ó ní omi ẹ̀mí kíkú oríire o, mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún ọkàn akíkanjú àti ìgboyà tí wọ́n fi yan ẹni yìí. Ẹ kò bá gbàgbé wípé àwọn ti sọ di mímọ̀ pé Aláàfin Ọ̀yọ́ tuntun yìí yóò máa ṣe bẹ́ẹ̀ wọ ibi ìpẹ̀bí lọ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. Mo ń bọ̀ ẹ jẹ́ kí n lọ sókè lọ́hùn bí n bá dé lórí ọ̀rọ̀ yẹn màá yànnà náà sí iwájú fún yín. Ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹyẹ yan wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa bò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ó yẹ káàbọ̀ padà sórí ètò Ojúmọ́ Aláyọ̀ níbi tọ́rọ̀ dídùn yìí ni mo ti fẹ́ máa tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n níbi tá a bá roko tì sí ibẹ̀ náà la ti ń tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú lórí ètò Ojúmọ́ Aláyọ̀. Inú ìwé ìròyìn Daily Post ni mo wà láàárọ̀ yìí. Kódà ìròyìn tí mo fẹ́ mú síta yìí, ìwé ìròyìn Punch wọ́n Punch ẹ̀ síta. Ìjẹ́jẹ́ mọ̀ pé àjọ tó ń rí sí ẹni bá ṣe owó ìlú ní ìṣekúṣe ìwà àjẹbánu lórílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé iṣẹ́ táwọn láàyò ní láti gbógun ti irúfẹ́ ìwà yìí. Àjọ EFCC ni mò ń perí, wọ́n mà ti rí ọwọ́ tó àwọn alùjìbìtì ẹ̀rọ orí ayélujára àwọn 7 ní ìlú Benin tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ẹdó. Ẹni tí ń ṣe agbẹnusọ fún àjọ EFCC Délé Oyèwálé òun ló fi eléyìí léde nínú àtẹ̀jáde tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun wípé ẹ wò ó ṣe rí àwọn afurasí alùjìbìtì orí ẹ̀rọ ayélujára yìí ní lọ́rùn ọwọ́ mú lẹ́yìn ọ̀pọ̀ iṣẹ́ ìwádìí tá a ṣe lórí wọn, tá a sì rí pé lótìtọ́ àti lódodo ìwà yìí ni wọ́n yàn láàyò tí wọ́n fi ń gbá àwọn ènìyàn lójú. Kódà àwọn ò gbá wọn lọ́rùn ọwọ́ mú nìkan o, àwọn tún rí ọkọ̀ bọ̀gìnì, àwọn tún rí gbà lọ́dọ̀ wọn láptọ̀pù iPhone lóríṣiríṣi olówó ńláńlá òun ni wọ́n rí gbà padà lọ́wọ́ àwọn afurasí yìí. Oyèwálé wá sọ ọ́ di mímọ̀ wípé ẹ wò ó ẹ lọ fa kọ̀ọ̀kan balẹ̀ ẹ̀yin ará ìlú bọ́wọ́ ti ṣe bà wọ́n yìí, ìwé wọn àti bẹ̀rẹ̀ sí ní tòó papọ̀ àmọ́ ojú wọn bá ilé ẹjọ́ o nígbà tí gbogbo ìwádìí bá ṣe kíni tó bá débi tí ó lápẹ̀rẹ̀ tí àṣeyọrí bá dé iṣẹ́ ìwádìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Lákòótán ọwọ́ ni ẹ wò ó pẹ̀lú eléyìí ẹ rí pé a ti bẹ̀rẹ̀ dáadáa nínú ọdún tí a wọ́ sí yìí tí ń ṣe ọdún tuntun. A tún wá fẹ́ sọ ọ́ di mímọ̀ fẹ́yìn ará ìlú nípa ẹ wò ó gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń lọ́wọ́ sí ìwà lílu jìbìtì lórí ẹ̀rọ ayélujára tí a bá gbá wọn mú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, àwa náà ti bínú tán o, àní fi ojú rẹ gbogbo wọn lẹ́yọ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde ní àná sí àárọ̀ òní gẹ́gẹ́ bí ó ti ṣe jẹyọ. Ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post kí ẹ ṣe lọ ṣe bẹ́ẹ̀ kí ẹ lọ kà á gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ kí n tún padà lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ẹnìkan ti ń sọ di mímọ̀ pé jíjáwé olúborí Ọwọ́ Adé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ ló jẹ́ ọ̀nà kan tó lọ nípa ti Ọlọ́run. Ọba kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọba ìlú kan ní ọba Yorùbá ní ìpínlẹ̀ Bauchi ló sọ eléyìí di mímọ̀ látàrí ọ̀rọ̀ awuye ariwo táwọn èèyàn ti ń pa òun ló tọ́ sí òun kan ló tọ́ sí òun ló wá di wípé ọba yìí ó wá ṣe bẹ́ẹ̀ ó
dá sí ọ̀rọ̀ náà ó ní ẹ wò ó ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí ní tùbínùbí ẹ má jẹ́ kó pariwo torí pé kò yẹ kó pariwo gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pé bí ó ṣe dé orí àléfà yìí bó ṣe dé ipò Aláàfin Ọ̀yọ́ yìí ó lọ nípa ti ìlànà Ọlọ́run ni ẹni tí ń ṣe onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé lọ́lọ́run kọ́ lò láti jẹ́ kí ẹni yìí kí ó débẹ̀ gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe sọ di mímọ̀ ọba ìlú Yorùbá kan ní ìpínlẹ̀ Bauchi Alhaji Tiremisiu Tijani Adégòkè òun ló sọ eléyìí nígbà tí ó kí ẹni tí ń ṣe Aláàfin Ọ̀yọ́ tuntun ọba Abímbọ́lá Akeem Ọwọ́adé tó kí kú oríire nínú ọ̀rọ̀ ìkíni kú oríire yìí tó fi léde fún àwọn oníròyìn lọ́jọ́ ìṣẹ́gun àná ó ti sọ di mímọ̀ pé wo mo darapọ̀ mọ́ gbogbo àwọn ènìyàn káàkiri orílẹ̀-èdè àgbáńláyé wípé ẹ wò ó èmi kí o ká sì fi ọwọ́ sowọ́pọ̀ ká ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀ fún ìlọsíwájú ìlú Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ ó ní ẹ wò ó èmi ò ṣiyèméjì o wípé kò ní ṣe dáadáa ẹ wò ó eku aké bí eku ẹyẹ aké bí ẹyẹ ní àsìkò ti Ọwọ́ adé yìí gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun ẹ wò ó ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín pé wọ́n ti ń sọ di mímọ̀ pé Nàìjíríà ló yẹ kí wọ́n ti dá ifá tí wọ́n fi máa yan àwọn ọba ilẹ̀ Yorùbá kì í ṣe ìlú èbó gẹ́gẹ́ bí èèyàn kan ti sọ ọba Ògbóni òun ni ó fi ọ̀rọ̀ eléyìí léde látàrí ọ̀rọ̀ oríṣiríṣi awuyé èyí tó ń ṣẹ́yọ lórí ẹ̀rọ ayélujára àti èyí tó ń lọ lábẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn èèyàn kan ti fi apá jáná wípé rárá o òun kọ́kọ́ ló yẹ kó yàn ìlú òyìnbó ló ti lọ dáfá kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà oríṣiríṣi eléyìí ló jẹ́ kí ọba Ògbóni yìí wá fi bá wọn tan ìmọ́lẹ̀ sí pé kò síbi tí wọn kò ti lè yan ọba kò síbi tí wọn ti lè dá ifá ṣùgbọ́n èyí tó bá ti kan ti orílẹ̀-èdè Nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n ẹni tí ó fẹ́ dáfá yìí ó gbọ́dọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá yan ẹni tí ń ṣe ọba àbí ipòkípò tó bá ní ṣe pẹ̀lú ọba ní ilẹ̀ Yorùbá ó ní kò ní ṣe pẹ̀lú bóyá ẹni ẹ wà ní àárín ìlú àbí ilẹ̀ òkèèrè gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe sọ di mímọ̀ nígbà tó ń ṣe ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ BBC ó ní kò ní ṣe o ẹni yẹn ò bá máa gbé ìlú kò bá máa gbé ìlú kò bá máa gbé ilẹ̀ òkèèrè tí ifá bá ti mú ó ti dandan kó padà wá sí ilé o kì í ṣe wípé wọ́n á lọ ṣe kíni wọ́n á lọ gbé bá wọ́n gbọ́dọ̀ mú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wá sí ilé wọ́n tún bi léèrè ó ní ṣé wọ́n lè dípá láti yanba ilẹ̀ Yorùbá ní ilẹ̀ òkèrè nígbà tí yóò dá wọn lóhùn ó ní ẹ wò ó tó bá ti ní ṣe pẹ̀lú ti ilẹ̀ Yorùbá ẹni tí ó fẹ́ dápà yìí gbọ́dọ̀ wá sí ilẹ̀ Yorùbá nítorí pé àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ péjú pésẹ̀ síbi tó ti fẹ́ dápà yìí wọ́n ṣe pàtàkì púpọ̀ nínú wọn ló sì lè wà ní ilẹ̀ Yorùbá torí náà ni òun ṣe sọ eléyìí di mímọ̀ pé kì í ṣe ìlú òyìnbó lọ́mọ ti ń dápà o ilẹ̀ Yorùbá gangan lọ́ ti máa dá ifá yẹn láti mọ ẹni tó kàn ẹni tí wọ́n bá wá mú o ó lè jẹ́ ọmọ nílùú o ó dẹ̀ lè jẹ́ ẹni tó wà ní ilẹ̀ tó bá jẹ́ ọmọ nílùú tó wà ní ibòmíì ó di dandan kí ó wálé ní ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi eléyìí tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan kan nípa ti awuyewuye lórí ti ipò Aláàfin Ọ̀yọ́ kò ṣe Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ó yá ẹ jẹ́ kí n sọ di mímọ̀ fún yín wípé eléyìí ó mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tó ṣe gbàǹkangbì èyí tí ó ní ṣe pẹ̀lú ọ̀gá akọrin kan èyí tí ó gba ẹ̀mí lẹ́nu ẹni tí ń ṣe ọ̀rẹ́bìnrin rẹ̀ ẹ wò ọ̀rọ̀ yìí lágbára púpọ̀ kò ṣe má gbọ́ ni inú ìwé ìròyìn Vanguard òun ni mo ti rí láàárọ̀ òní wọ́n ní ọ̀gá akọrin Olúwatìmílẹ́yìn Àjàyí ó tún jẹ́ olórin ẹ̀mí gospel musician ní ọwọ́ pálábà rẹ̀ ti ṣẹ́gi o ní Òròzò ní agbègbè kan ní olúùlú lẹ́wà Àbújá láàrin Àbújá àti Ìbò àti Nasarawa gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé nígbà tí wọ́n gba Ọlọ́run ọmọmú pẹ̀lú Black Lion tán nígbà tí wọ́n yóò wọnú Black Lion yìí ó bá di orí ẹni tí ń ṣe ọ̀rẹ́bìnrin rẹ̀ wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí òun ló ṣẹlẹ̀ lásìkò tí ìsìn ìdúpẹ́ tí ó ń lọ tí wọ́n sì parí ààwẹ̀ ọlọ́jọ́ méje ní ilé ìjọsìn náà wọ́n ní gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ láti ẹnu ẹni tí ń ṣe
olùkọ́ Bible study àti akọ̀wé inú ìjọ náà Caleb Umaro ló sọ di mímọ̀ pé afurasí náà ni àwọn kọ́kọ́ ṣàkíyèsí rẹ̀ ẹni tí orúkọ rẹ̀ jẹ́ brother Victor àwọn rí tí ó ń rin ìrìn ìfurasí ní ẹ̀gbá odò kan nígbà tí wọ́n wá ta àwọn èèyàn lólobó àwọn ará ìlú nígbà tí wọ́n yóò súnmọ́ arákùnrin yìí tí wọ́n gbé jókòó sí ibi tí wọ́n ti gba lọ́rùn ọwọ́ mú níbẹ̀ ni wọ́n ti gba láìlọ́nù ọwọ́ rẹ̀ tó fẹ́ sọ sínú odò nígbà tí wọ́n yóò gbà lọ́wọ́ rẹ̀ tí wọ́n tú délẹ̀ dáadáa ló bá di wípé orí ọ̀rẹ́bìnrin rẹ̀ tí ó ń fẹ́ òun ni ó ti ṣekú pa sínú nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé ká tó ṣẹ́jú pẹ́ o àwọn ikọ̀ ọlọ́pàá àwọn èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń gbéná wojú Àjàyí wípé fún ìwà eléyìí tó wù yìí ó wá fẹ́ sá lọ Ọlọ́run ò ní fún ẹ ṣe tó dé wípé ọwọ́ pálábà fẹ́ ṣẹ́gi wọ́n ní kódà ó fẹ́ sá lọ́wọ́ ó fẹ́ sá wọgbó ṣùgbọ́n wọ́n sọ fún pé ẹgbẹ̀rún sàámù rẹ kò lè sàámù Ọlọ́run lọ́wọ́ wọ́n lè pa o wọ́n sì gbá lọ́rùn ọwọ́ mú nígbà tí wọ́n ṣí gbogbo ohun tó ní ṣe pẹ̀lú nǹkan tó gbé dání ó bá di ọ̀rẹ́bìnrin rẹ̀ tí wọn kò tí ì fi orúkọ rẹ̀ léde lásìkò yìí wọ́n ní níbi tí wọ́n ti ṣe iṣẹ́ ìwádìí dé wọ́n rí pé ọ̀rọ̀ kan tó wáyé láàrin àwọn méjèèjì ni ó fi gbìyànjú pé wá ó ṣàṣekú pa á pẹ̀lú ọ̀bẹ lásìkò ọ̀rọ̀ àríyànjiyàn yìí ogun lọ́rùn ọwọ́ ni ó gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá Àjàyí lẹ́nu wò wọ́n nígbà tí wọ́n bi í léèrè pé kí ló dé tó ṣe léyìí ó ní ẹ wò ó mo ní kó mú nǹkan wá fún mi tí ò sì mú wá fún mi àti pé ó máa ń ṣekú ṣẹyẹ nínú ìbáṣepọ̀ tí a wà yìí ẹ wò gbogbo ẹ̀ pátápátá kódà ẹkún ni wọ́n ń ké lọ́jọ́ tí wọ́n sin arábìnrin yìí tí arákùnrin yìí tó gba ẹ̀mí lẹ́nu rẹ̀ ẹ wò ìròyìn yẹn ó lágbára púpọ̀ tó ń jà rìnrìn nílẹ̀ lásìkò yìí kọ́lọ́run ṣàánú wa lọ́wọ́ àwọn ènìyàn tí a kò ṣọ́ tó ń ṣọ́ wa tí wọ́n lérò láti pa wá Ọlọ́run ní fún wọn ṣe láti pa wá láṣọ ọba ní aláwùrábí inú ìwé ìròyìn wo mo ti rí nínú ìwé ìròyìn Vanguard The Sun kò sí ìwé ìròyìn tí ò gbé láàárọ̀ òní tẹ́ bá ti lọ síbi tí wọ́n ti ń ka ìròyìn ìrọ̀lẹ́ ayé ìyẹn Metro ẹ̀rí lápá bẹ̀yẹn gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní ó dá ẹ jẹ́ kí n tẹ̀sọ́ wájú níbi tí eléyìí náà tún ní ṣe pẹ̀lú bàbá àgbàjà kan èyí tí ó lọ fi ipá ń jẹ àlùbọ́sà ọmọ kékeré kan bàbá ẹni 85 years old òun ni ọwọ́ iléeṣẹ́ ààbò ẹni làbò ìlú mà ti gbá lọ́rùn ọwọ́ mú ní pé ó lọ ṣe ohun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin kan ẹni ọdún 4 ní arábìnrin yìí ní ìjọba ìbílẹ̀ kan tí wọ́n pè ní Kẹ́fí ní ìpínlẹ̀ Nasarawa alukoro fún iléeṣẹ́ ààbò ẹni làbò ìlú NSCDC ni ó fi eléyìí léde nígbà ẹ̀gbọ́n ọmọdébìnrin yìí ló ké gbàjarè ọ̀rọ̀ yìí síta nígbà tó ṣe àkíyèsí bí àbúrò ṣe ń rìn pẹ̀lú ẹ̀jẹ̀ tó ń jáde níbi ẹsẹ̀ rẹ̀ ló bá di wípé wọ́n fi ọ̀rọ̀ wá ọmọdébìnrin lẹ́nu wò ló bá nawọ́ sí bàbá yìí nígbà wò ó bàbá yìí gangan òun ni kànáà sí ẹ̀dá àgbàyà tí kò mọ́ra rẹ̀ lágbà tí ó ṣeun tí kò tọ̀nà pẹ̀lú ọmọdébìnrin yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò wọ́n ní báyìí ọwọ́ pálábá rẹ̀ ti sẹ́ bí ọwọ́ sì ti bà á gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ fún wa wípé láìpẹ́ láì jìnnà ní kíákíá wọn yóò ṣe kíni wọn yóò mú ojú rẹ̀ bá ilé ẹjọ́ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ lápá abẹ yẹn ẹ jẹ́ kí n máa fi eléyìí káàdì rẹ̀ nílẹ̀ èyí tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ológun orí omi navy wọ́n tún ṣe bẹ́ẹ̀ tó kọjá bẹ́ẹ̀ o wọ́n ṣe ìkọlù sí ibùgbé àwọn ajínigbé ibi ìpàgọ́ wọn ní ìpínlẹ̀ Bayelsa wọ́n sì lu ọwọ́ tó àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ pé eléyìí ni ó wáyé ní àárín ọ̀sẹ̀ yìí láti ẹnu ẹni tí ń ṣe adarí fún ìròyìn èyí tó léde nínú àtẹ̀jáde tó sọ di mímọ̀ pé ẹ wò ó lójútó àti lódodo a gbìyànjú a ṣe ìwọ́de ìkọlù lọ sí ọ̀dọ̀ àwọn ajínigbé yìí tí a sì ṣe ìkọlù sí wọn tí a sì rí àwọn ènìyàn tí wọ́n
tí wọ́n ti jí gbé, àrí àwọn èèyàn kan dóòlà ẹ̀mí wọn, àṣírí ọwọ́ tó àwọn afurasí ajínigbé yìí nígbà tá a wọ ìyáàjà pẹ̀lú wọn. àdúpẹ́ o, wọ́n tún wá oríṣiríṣi nǹkan gbà lọ́wọ́ wọn, púpọ̀ ni wọ́n rí gbà lọ́wọ́ wọn. ẹ wo àwọn ìròyìn wọ̀nyí àti àwọn mìíràn la ní fún yín ní àárọ̀ òní. èwo lẹ́yìn fẹ́ bá wa dá sí ní àárọ̀ òní gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. ẹ ti rí ibi tí ọ̀rọ̀ dé dúró lórílẹ̀‐èdè Nàìjíríà tá a bá sọ̀rọ̀ nípa ti àwọn ọba aládé. ẹ ti gbọ́ bóyá ti Aláàfin Ọ̀yọ́ bó ti ṣe wáyé tó ti mú ọ̀rọ̀ wá lọ́lọ́kọ̀ òjọ̀kan. ẹ ti gbọ́ wọn ní kò ní ṣe pẹ̀lú ẹni yẹn wà ní ìlú òyìnbó àbí ó wà nílé tí ifá bá ti yàn án, bó jẹ́ ìlú òyìnbó ló wà ó gbọ́dọ̀ wálé. ṣùgbọ́n ni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ dáfà yìí tó bá wà nílẹ̀ òkèèrè ó gbọ́dọ̀ wá sílé kó wá dá ifá náà lójú àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ ṣẹ̀rí ifá náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀. ti rí bí gbogbo ẹ̀ṣẹ̀ lọ ọ̀rọ̀ lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyí tí wọ́n sọ wípé wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìrẹsì àwọn SUJ president kí lẹ rí sí ọ̀rọ̀ eléyìí gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀. owó wa èyí tí wọ́n tún sọ di mímọ̀ fún wa wípé wọ́n ti gbà padà gbogbo owó wa tí wọ́n fi ọ̀nà ẹ̀bùrú kó lọ sí ilẹ̀ òkèèrè kí ló fẹ́ fi owó náà ṣe. kí lẹ̀yin rí sí ọ̀rọ̀ owó yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. gospel musician akọrin ẹ̀mí tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ ìròyìn yẹn ń tàn káàkiri lásìkò yìí ó Ọlọ́run ṣàánú wa. kí lẹ rí sí ọ̀rọ̀ yẹn? irú ìdájọ́ wo lẹ́yìn tẹ̀rọ kí wọn yóò ṣe fún arákùnrin yìí tó gbẹ̀mí lẹ́nu arábìnrin yìí? gbogbo ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. títí dìgbà mìíràn ẹ má gbàgbé láti bá wa pín dé gbogbo tó yẹ kó dé kí ó lè dàbí bó ṣe yẹ kó lè rí bó ṣe yẹ kó rí ní àárọ̀ tèmi. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìmúgbòyọ̀ kò sẹ́ni tí olùkọ tiẹ̀ àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. àwa làwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. ire o, ire kàrìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àdànà kó kọjá mórí nǹkan fèrè bàbá rere káwí parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.